Bàbá wa Ayatullahi Ajadi Sunusi Ayatu. Bàbá wa máa wòlò ṣùgbọ́n mi wà ní ọlọ́run. Ajadi Sunusi Ajadi Sunusi Ayatullahi. Bàbá ṣe ń mú tàbí ìwọ̀n Àjàdí àmì ọlọ́run. Bàbá tó pọ̀ ní ìwà, bàbá tó pọ̀ ní ìgbò, bàbá tó pọ̀ lẹ́sìn, àlùfáà ọgbà. Bàbá ṣàlẹ́ṣà, bàbá Ayatullahi Àjàdí àmì ọlọ́run. Ayatullahi. Ajadi ya bi Ọlọ́run, Ajadi ya bi Ọlọ́run. Bàbá wa Ajadi ya bi Ọlọ́run. Bàbá wa Ajadi Sunusi. Àṣẹ ìbùdó àbí Ajadi ya bi Ọlọ́run. Ajadi Sunusi. Ali Oyo Ajadi Sunusi. Ali Dasi Ajadi Ọlọ́run. Ali Abiriki Ajadi Sunusi. We say, welcome sir to our Sheikh. Our Sheikh is eminent scholar, indeed an international man. Our Sheikh Muhammad Jami Ajadi Sanusi Àmì Ọlọ́run. Ẹja sọ pé ṣéèkù. Ẹja tó sọ pé ṣéèkù.
ẹ̀dá tó sọ pé ṣéèwò wọ́n rọ̀ fún àìnáhù makanan aliyya innaka antal a'la allahumma amin. bàbá àgbà táwọn retí àwọn náà ni wọ́n wọlé yẹn ẹ̀rí pé ní lábẹ́ wọlé wọn wọ́n wọlé pẹ̀lú gbogbo àwọn tíìmù nílé lápapọ̀ ni àwọn SJAT Sheikh Jami Amiolon team in the head of our major captain adorable Alhaj Aremu Muhammad Kasim Agbaje akinyin pẹ̀lú gbogbo àwọn tíìmù alọ́dọ̀kùn wọn di ó bàjẹ́. àwọn ẹgbẹ́ bàbá àgbà wọlé òun náà lọ kí alfawa àbí mọ̀kádàmù náà pè ní alimọ̀fáwa alimọ̀kádàmù àlébà táwọn ti ní wọn ti mọ̀ pé Alhaji wa Alabi Pasuma àwọn náà ti ń bẹ ní wọ́n ti ń bẹ ní tòsí yẹn wọ́n ní tó jìnnà kí wọ́n tó yọjú sí wa. ahlan wa sahlan bi sheikh al-adib al-arif wa ahlan wa sahlan bi rajul al-alami ahlan wa sahlan wa marhaban. akíwọlé bàbá káàbọ̀ pé ahlan wa sahlan ọlọ́mọ ṣàjáde mọ̀ pẹ́. lábẹ́ bẹ́ẹ̀ a máa lọ sórí ètò tí ó kàn. wọ́n tá ti fọkàn balẹ̀ tiẹ̀ náà padà dá. tí Alhaji wa Tèmítọ́pẹ́ ló dé lẹ́nìí tí à ń bá wọn dunnú ọlọ́mọdé ó bàjẹ́ fún ọ láéláé. ó sàmì dáadáa. tó o bá ṣe àríbẹ̀ fọmọ tiẹ̀ náà. ọlọ́run ló ti gbé wọn ga kọ́lọ́mọdé ọ̀rẹ́lẹ̀ láéláé. ọmọ kékeré ni àmọ́ ọlọ́run ti fi sípò àgbàlagbà. àwọn kankan wọ́n jẹ́ pé tí wọ́n bá ti wà ń bẹ̀ ó ti dàgbàlagbà. nínú ẹ̀ ní ipò nínú ẹ̀ lówó nínú ẹ̀ náà láṣíwájú èèyàn lè kéré tó bá ti wà láṣíwájú ó ti dàgbà nìyẹn. bẹ́ẹ̀ yẹn náà bá sì lówó tó bá ti ní lọ́wọ́ bó ti lòun kó kéré tó ti dàgbàlagbà ṣé òkè lókè sálẹ̀ ọwọ́ afúnni ń gbé òun tó ti ṣe báyìí yẹn owó ti wà sálẹ̀ nìyẹn báwo má jọ tó lọ́wọ́ ọdún tó bá dọ́kítọ̀. ẹ̀rọ àgbẹ̀bìnrin lọ́dọ̀ ọlọ́dẹ̀dẹ̀ àsùkà wáyé. jọ̀mọ́ ẹ̀jẹ̀ tí a dá iná àti lọ́kànjọ fún wọn gbogbo tí ń jẹ́ àpadà sí aburú kọ́lọ́ má jọ ráyè inú gbèsè ayé. ẹ̀jẹ̀ aṣáájú dáadáa. ẹ̀jẹ̀ aṣáájú dáadáa. tí o bá lè ṣe iná àtẹ́nà ẹ̀ dáadáa kò sí tí ń jẹ́ àpadà sí aburú ní pé bá a ti wà yìí náà bí wọ́n ti rò pé òní àpadà sí aburú kan tó wà tó ti lè bá yọ̀ tí ẹ gbé níbo tí rí òòlẹ̀ ní rí bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ àwọn ọmọ wa fi tó lágbájá pé òun náà lórí báyìí irú àpadà sí aburú bẹ́ẹ̀ wọ́n jọ tó sẹ́ni kọ̀ọ̀kan wa. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka ربنا لا تقبل ذنوبنا لا تزغ صبرا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين ربنا ظلمنا أنفسنا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. ẹja gbé Ọlọ́run tóbi dáadáa. Allahu Akbar. ẹja gbé Ọlọ́run tóbi dáadáa. Allahu Akbar. We appreciate our Imam all the way from Sango. We say Jazakumullahu khairan. Ọlọ́run dákun jọ̀wọ́ dáre má ṣàbọ̀wá sọ ọba ọlẹ́sàn rẹ̀. Àmín. lábẹ́ ẹgbẹ́ àṣàdúrà bẹ̀rẹ̀ wọ́n ní ká sáré lọ síbi ètò kan tó kó ṣe pàtàkì púpọ̀ àwọn mọ́ṣáláṣí tí a fi ẹni tí ń gba owó wa lálejò a man of the people Aláàfin Agége the one and only small but big doctor Tèmítọ́pẹ́ small doctor. Small doctor ò ní kú láéláé. This year marks it like 6 years or 7 years. That is a war. Pẹ̀lú ògùn Ọlọ́run lọ́dún táwọn adébí bá ní ẹ̀dá kun ẹja àdìrẹ́lẹ̀ ká kọ́kọ́ fi kúrò àláwọ̀ rẹ́sẹ̀. Sí small doctor lálẹ́ kìí àmọ́ Ọlọ́run dákun má jẹ́ ṣiṣẹ́ wọn lórí Ọlọ́run. Àwọn sẹ́ẹ̀tì ọ̀nà fi jẹ́ small doctor gbogbo àwọn tí wọ́n ronú pé kí ni nǹkan náà kógo yóò kú pẹ̀lú ògùn Ọlọ́run àwọn aláàmà dàgbọ́ fún lálẹ́ kìí àmọ́ láà hawla wala quwwata. Envelope la kọ́ fẹ́ pín ọba wa ìmáàmù wa láti Sango Central Mosque tọ̀dọ̀ yín ní Sango Central Mosque envelope yín ní amariri yín ọba ó dọ́dọ̀ yín o. lẹ́yìn náà ọgbà Central Mosque aṣojú wọn dà kí wọ́n wá gba họ́kù wọn.
àwọn tá a pè